Ǹjẹ́ lóòótọ́ ni pé Peter Obi kò ní dé ipò ààrẹ ní ọdún 2027? Ajìjàgbara ní lórí ìtàkùn àgbáyé Very Dark Man ti ní ẹni tí wọ́n fà kalẹ̀ fún ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú Labour Party LP nínú ìdìbò tí ó kọjá, Peter Obi, ni ó ní ààyè péréte láti dé ipò ààrẹ ní ọdún 2027. Ó tún sọ pé olùdíje fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ìyẹn PDP àti New Nigerian People's Party NNPP Atiku Abubakar àti Rabiu Musa Kwankwaso ní àwọn náà kò ní gbóòórùn ipò ààrẹ. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ó ní àwọn alátìlẹyìn àwọn alátakò ni wọ́n fojú rénà ààrẹ tó wà lóde ìyẹn Ahmed Bola Tinubu. Ajìjàgbara yìí ló sọ èyí nígbà tí ó ń sọ̀rọ̀ sí ìròyìn kan tó ń jà ròhìnròhìn láìpẹ́ yìí lórí ìtàkùn àgbáyé pé Obi ṣe àbẹ̀wò sí Atiku láti sọ̀rọ̀ lórí bí wọ́n ṣe jọ máa parapọ̀ láti di ọ̀kan. Very Dark Man wá ní kí wọ́n parapọ̀ jù bẹ́ẹ̀ lọ, á nira fún wọn láti gba ipò ààrẹ lọ́wọ́ ẹni tó wà níbẹ̀ lọ́wọ́ ní ọdún 2027. Ó ní òtítọ́ tó wà níbẹ̀ ni pé Peter Obi, Atiku tàbí Kwankwaso kò lè dé ipò ààrẹ ní ọdún 2027, tí ó sì ní wọ́n gbà láìpẹ́ yìí pé àgbà ọ̀jẹ̀ olóṣèlú ní Tinubu. Ó ní ó jáfáfá tí ó sì gbọ́n, ó mọ bí ó ṣe lè rí nǹkan tí ó fẹ́. Ó ní kí wọ́n má fi ṣeré, ó máa wà ní ọ́fíìsì títí di ọdún 2032 kí àwọn alátakò lọ jáwọ́ nínú èròǹgbà wọn láti darapọ̀ di ọ̀kan. Peter Obi ní ọdún 2027 kò ṣeé ṣe. Kò ní jù báyìí lọ fún ìròyìn wa tòní. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ láti ìkànnì Jígí Alárà. Ká tún pàdé o.